Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ ti wò wá lórílẹ̀‐èdè àgbáyé. A kí yín káàbọ̀ padà sórí ìkànnì ayélujára YouTube channel wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ilẹ̀ ń pàdé YouTube channel wa tàbí lẹ́yìn rí fídíò wa fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ẹ má ṣe gbàgbé láti tẹ aago pa ẹ̀gbẹ́ rẹ̀ kó bá lè ta yín lólobó nígbà tí àwọn sinimá aládùn, sinimá olóyin bá ń kọ́gbé sinimá èyí tó kọ́ni lọ́gbọ́n tí ó sì fún ìní nímọ̀ pẹ̀lú. Lónìí sinimá èyí tí a máa gbéyẹ̀wò wọ́n ní àpè àkọlé rẹ̀ ní sinimá MORIRE apá kejì. MORIRE ti jáde láti ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ sẹ́yìn. Apá kejì rẹ̀ sì la sì fẹ́ gbé yẹ̀wò bákan náà. MORIRE jẹ́ sinimá èyí tó dùn lọ́pọ̀lọpọ̀, ó dùn gan-an ni. Fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ò tí wò ó, ẹ lè lọ wò ó lórí Wumi Yoriola TV. Fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ ti wò ó, ẹ jọ̀wọ́ kí lẹ lérò pé ó lè ṣẹlẹ̀ nínú apá kejì sinimá yìí. Ẹ kọ sórí comment section ká bá lè sọ̀rọ̀ lórí rẹ̀. Fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ò tí wò ó, ẹ lọ wò ó lórí Wumi Yoriola TV. Ibẹ̀ ni wọ́n ti ń ṣò rẹ̀ lọ́wọ́lọ́wọ́. A ò ní rí jù báyìí lọ títí ọjọ́ mìíràn ọjọ́ rẹ̀. Ó dàbọ̀, ó tún dìgbà mìíràn. Ire o.